bàbá wa Sunday Igboho ẹ bá tún fi ọgbọ́n rìnrìn àjò yín ẹlẹ́ẹ̀kejì yìí kẹ́ ẹ tún fi ọgbọ́n ṣe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni wọ́n máa ń kọ́gbọ́n nù ṣubú àti ìjákulẹ̀ tán bá níni nínú gbogbo àwọn èèyàn tán tó ń wá nísìnyí tán wá kí yín tán ganú wá yìí mélòó nù wọn ló jáde fún yín nígbà tẹ́ ní ìpèníjà tẹ́ wà nù ìṣòro mélòó nù wọn ló gbé fóònù jáde tàbí tó kí fóònù mọ́lẹ̀ tó pè yín tàbí tó wá ṣe àyẹ̀wò sí níbi tẹ́ wà àmọ́ àwọn tí wọ́n ń jáde fún yín àwa náà dẹ̀ wà lára wọn a dẹ̀ tún mọ àwọn tán ti wá kí yín nínú wa tó jẹ́ pé wọ́n jáde fún yín tán wọ́n dúró tán fún yín ṣùgbọ́n púpọ̀ àwọn èèyàn tẹ́ ń gbà lálejò tẹ́ kàn ń gbà wọ́n yìí ọ̀tá ń bẹ́nu wọn ikú ń bẹ́nu wọn kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ yín dénú ìgbà tán rí pé ẹ ti kó inú ìṣòro tán ni wọ́n yọjú wá kí yín tó bá jẹ́ pé ẹ bá ogun lọ́ngbà náà lọ́hùn ọ̀tọ̀ ni tá ń sọ lẹ́yìn yín ọ̀tọ̀ ni tí wọ́n tún máa sọ ṣùgbọ́n wọ́n rí pé ẹ ti kó inú ìpèníjà ẹ ti kó inú ogun ẹ ti ní free movement àwọn wá wò pé kí ni tó kàn káwọn máa kí yín káwọn máa ṣe eye service ní ọ̀pọ̀lọpọ̀ ń bá wá àwọn tí wọ́n dúró tán gan wọn ò tí ì ráyè wá kí yín kódà wọn ò tí ì ṣetán àti wá kí yín púpọ̀ àwọn tán kàn wá yìí mélòó nù wọn ló jáde ikú ń bẹ́nu àwọn tán wá ń kí yín ẹ wo ìrìn àjò àkọ́kọ́ tẹ́ rìn lọ yẹn àwọn tó súnmọ́ yín gbàbọ̀dẹ̀ fún yín ẹlẹ́ẹ̀kejì nísìnyí púpọ̀ àwọn tán wá kí yín yẹn mélòó nù wọn ló nífẹ̀ẹ́ yín dénú wọ́n kàn wá kí yín torí wípé wọ́n rí wípé ẹ ti ní free movement wọ́n rí wípé àwọn tó lè gé nìkan kan lára yín ìdí abá nìyẹn tó ń kálukú wọn fi ń wá lógún tán fi ń wá lọ́gbọ̀n tán fi wá mélòó nù wọn ló kí fóònù mọ́lẹ̀ ló dúró tán fún yín gbà yẹn mélòó nù wọn ló ṣe fídíò nítorí yín mélòó nù wọn èyí tó jó lórin mélòó nù wọn ló wọ stúdíò fún yín tó kọrin fún yín so ìbùkún ni fẹ́ni náà tó fọgbọ́n ṣe bàbá tó bá kọ wájú sí yín kẹta tó bá kẹ̀yìn sí yín kẹta tó bá ti kẹ̀yìn nìkan ẹ tún èrò ara yín pa mélòó nù àwọn tán wá kí yín báyìí ni wọ́n dúró tán fún yín nígbà tẹ́ ní ṣòro mélòó nù wọn ló dúró tán fún yín mélòó nù wọn ló jáde nítorí yín àṣìbẹ́ máa ń tẹ fóònù mélòó nù wọn lẹ bá pàdé tó dúró tán fún yín àmọ́ àwọn tó dúró tán ti wá kí yín tá a mọ̀ pé yes nígbà táwa náà dúró àwọn yẹn náà dúró ṣùgbọ́n mélòó nù wọn ló dúró ẹ kàn gba ogun wọn tọwọ́ tẹsẹ̀ náà ni ọ̀tá dẹ̀ wà nù wọn ó dẹ̀ kẹ́ fi ìrìn àjò àkọ́kọ́ kẹ́ fi kọ́gbọ́n kò jẹ́ bó ṣe jẹ́ bàbá wa Sunday Igboho ẹ fi ọgbọ́n ṣe bàbá àwọn tó fún yín nímọ̀ràn àtó fún yín nímọ̀ràn ṣùgbọ́n ẹ fọgbọ́n ṣe o Ọlọ́run jẹ́ ṣubú ẹlẹ́ẹ̀kejì ayé ò ní mú wọn nífẹ̀ẹ́ mú yín o akọni a máa kọ́gbọ́n nínú ṣùṣubú wọn ni wọn a máa kọ́gbọ́n nínú ìjákulẹ̀ wọn ni o ẹ̀sìn Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi o. Adéwà mi wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀ irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbíni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí o bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá sí Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fínra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlé yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 0816 098 7647 tàbí 0912 993 3265 má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.